jọ da fún ọjà rẹ aṣojú rẹ ni mo ní kọlọ láwì kì í ṣe pé bá kò sọ lóye mi náà bó ti rí gan ni mo sọ fún un orí kọ́ mọ́ máa fẹjú mọ́ bàbá ẹ̀ nulẹ̀ irú orí burúkú òun ó sì mọ̀ pé mi náà gbádùn ó ní ọ̀dà ìwé kí lọ́ọ̀ká ọkàwé kọjá àwọn tí ẹ ṣáájú ẹ̀ kàwé ni. dáàdì ẹ máa fi wọn èmi máa ti gbọ́ títí yẹn jẹ́ ká ìwọ náà jẹ́ ká máa lọ pé dáàdì ẹ̀ next week àná. ṣọwọ́ sẹ́mi ní kọ́ wá next week tó o bá jẹ́ bí next week tí wọ́n bá fún ọ ní owó kó o kàn máa ní. ẹ sọ ń sìn sí ẹni tó bá di. ó lè jẹ́ ọba lọ. ìjọba ni mo sọ fún ìyẹn wá next week tó o bá ti lè wá last week tó o bá wá last week tí mo bá fún ọ kó o kàn máa ní. next week. tó o bá ti bí ìyá rẹ̀ wọ́n dé bí next week. dáàdì ó dàbọ̀. tí o bá sì ń tó ní ká mọ̀. bàbá o aṣọ àìsàn bàbá o ṣé ìdọ̀bálẹ̀ bàbá mi ṣé ìdọ̀bálẹ̀ bàbá o ló máa tọ̀ àwọn ọjọ́ lọ́wọ́ ìyẹn pọ̀ ọmọdé lọ́wọ́ ìyẹn pọ̀ jọjọjọ bàbá o ìyẹn pọ̀ lọ́mútọ́ ayé bàbá olórí ìyẹn pọ̀ bàbá mi. Ṣé wọ́n rí bá Àbújá lélẹ̀? Ó yàtọ̀ sẹ́kọ̀ọ́. Wẹ̀yìn wò. Ayé ń bẹ l'Àbújá. Bí ọba dẹ̀ sáré l'Àbújá ní tọ̀hún orí rẹ̀. Tí ìwọ́n lọ organize fún àwọn. Ìṣẹ́jú mélòó lórí fóònù tí n bá fẹ́ kí gbogbo fíìdì kún kó yá bàjẹ́, wọ́n máa débi. Ẹ̀lọ́ ẹ̀ yàgò wá. Ó yára. Pasti yàyí ẹ̀ bó ṣe wọ̀ jẹ́ni jẹ́kú jẹ́. Ẹ bá bọ́ àwọn bọ́ àwọn dé ẹ̀mọ́ gbòòrò ọlọ́run. Yóò yá nà. Ó yá ìdá gbogbo ẹ̀rú ẹ̀jẹ̀ gbogbo. Lórí oko. Ara ajé. Ẹ̀ṣẹ̀ yìí lè wí. Ẹ̀ṣẹ̀ yìí sọ fún ṣe. Ẹjọ́. Àbágbà ní kẹta sẹ́wọ̀n lọ́rùn fún wa gbé. Ẹni sọ ń lẹ́kọ̀ọ́ ní lẹ́yìn. jọjọ. ẹ fakọ sí ẹ fakọ sí. fàájì lọ bí bàbá ló sọ̀rọ̀. bàbá ló sọ̀rọ̀ bàbá. orí bàbá ń sọ̀rọ̀ bàbá ló sọ̀rọ̀ lọ́wọ́. alájẹ. o sọ yín dáhùn. báàbù jẹ́ ìyẹn bá kú ni. Mary. ọmọ ó fìdí gbà wá. ó dà àbáyọ. ọmọ tó lọ wá tó bá lọ. Bàbá la yóò lẹ́yìn ọ̀gá. Ó jọ lọ́jọ́ kẹjọ. Ẹ fàájì. Iyì pọ̀. Orí yìí wà ń bẹ̀. Tẹ́ bá gba ti bẹ̀rẹ̀ tó àbọ̀. Baba, ìjẹ́yẹ o baba. Àkúdé nọ́ọ̀tì. Àti. Ẹ máa bọ̀ ẹ́. Kò tó síbẹ̀. Bàbá ló ń bọ́ lọ́wọ́. Ìyá bàbá ló ń bọ́ lọ́wọ́. Ẹyin bá ṣe bẹ̀rẹ̀ Àbújá yà á pàdà nù. Ògùn wà, owó wà, gbogbo ẹ̀ wà. Bàbá jẹ́ bí ìyá ọmọdé ọlọ́wọ́ náà ń bọ̀ lọ́wọ́ ọmọdé ọlọ́wọ́ náà ń bọ̀ lọ́wọ́ bàbá jẹ́ bí ìyá bàbá mi ló ní màá ṣe ayé kọ́kọ́ sínú wẹ̀rẹ̀ bàbá mi ló ní kọ́kọ́ ní problem. bàbá ṣé ìdàgbàlẹ̀. ṣé ẹni tá a bá ṣayé bí bàtọ́ tó bá dalẹ̀ àwa lọ sí Salatin Hotel. ẹ ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ ayé para yín owó wà. ìbádùn ti pọ̀ jù àbá. ẹ kílẹ̀ fún bàbá. ìjọ ìjọ mọ́jọ́ àbọ̀lọ́sì. ó bọ̀ jẹ́ ẹ ti sáyé ó bọ̀ ẹ má ṣe ìyẹn ẹ̀yin lẹ ṣáà tó wá. bàbá o àgbàlagbà orí ẹ wà bẹ́ẹ̀ níbi pọ̀ ó dà bàbá o olórí o pọ̀ ojú àgbàlagbà pọ̀ bàrẹ̀ o kàmá yóò wájú. bàrẹ̀ ti bí wá.
ìbálẹ̀ tìrì mi náà yá mi ẹrù ikú jáyé pọ̀ ní. Bùkárí àlù. Ẹ̀bùjọ́ yìí. Bùkárí àlù. Ọmọ bẹ́ẹ̀ náà nù. Mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ ìwé òkú mi. Ọ̀rẹ́ sáyà mo fẹ́ dúró. Pàtàkì wà lóyún. Àwọn àjàgbó wà nínú àti rí ẹ máṣu ààrẹ àmọ̀ tẹ́lẹ̀ wọ́n jáwó fún wa ní jáwó àṣàlọ́sẹ̀ pépà ní wọ́n ti yóò náà ẹ̀rìn ẹ̀bùrà níbo àwọn fi lọ́wọ́ mú tọ́ àwọn àti sí ọmọ àbáwọn ló fi lọ́wọ́ wọ́n ti sílẹ̀ wọ́n ti rẹ̀ báwọ̀ olórí o sílẹ̀ olórí o olórí o dà olórí ọmọdé olóògbé obìnrin kọ́kọ́ ẹ̀ ṣe kúrò obìnrin kọ́kọ́ ẹ̀ ó ṣọ̀fẹ̀ àbá mi.